tí irú wa yìí tá a bá sọ̀rọ̀ kódà fún àwọn ọkọ tó fẹ́ ru wa sílé bí ìgbà tí ènìyàn fẹ́ máa roll over them ló máa ń jẹ́. Ó máa dàbí ìgbà téèyàn ń pàṣẹ, á dàbí ìgbà tó jẹ́ wípé wọn ò fẹ́ fún wọn láyè láti ṣorí. Tí wọ́n bá fẹ́ dáwọ́lé nǹkan kan tá a bá sọ pé à má ṣe kinní yìí, á dàbí ìgbà tó jẹ́ pé wọn ò fẹ́ káṣẹ wọn múlẹ̀. Kódà tí irú wa bá fẹ́ gbé ìgbésẹ̀ kan tí àwọn kan sọ wípé kinní yẹn má ṣe mọ́ ní jọ̀ọ́ jẹ́ kí n ṣe, á dàbí ìgbà tí wọn ò gbọ́ràn sí wọn lẹ́nu. Wọn ò mọ̀ wípé ṣàkun ọ̀rọ̀ òun lèèyàn wò, àti wípé bí Ọlọ́run ṣe fún oníkálùkù ní ẹ̀bùn ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tí wọ́n ń tú àwọn ènìyàn jẹ yẹn gan, wọ́n máa ń wo ṣàkun ọ̀rọ̀ báyìí. Bóyá ẹ sọ̀rọ̀ fún wọn ní o, àbí wọ́n rí ìdí yín báyìí o, tàbí àwọn gangan wọ́n wo orú environment tí wọ́n wà, wọ́n lè rí ìdẹ̀ dáadáa. Wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀ tó máa bá ayé ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀ mu. Lábá ní wọ́n ríran, meanwhile wọ́n fẹ́ gbá ni. Ìgbà tán bá ti máa sọ̀rọ̀ bíi méjì lórí ọ̀rọ̀ ayé ẹ̀ ní ò bá gbàgbọ́, ó bọ́ sọ́wọ́ nìyẹn. Ìgbà wo ni èmi gangan, èmi ọmọọba Olúwaṣeun Adébóyè ni mo ti sọ fún yín wípé ẹ lè rí justice tó jẹ́ ti orílẹ̀-èdè lórí Mohbad. Ó ti pẹ́ tí mo ti ń sọ, mi ò bá yín sọ wípé ẹ lè rí justice rèé. Mi ò tiẹ̀ bá wọn pariwo justice for Mohbad rèé. Wà ní láti fa àwọn èèyàn sílẹ̀ bí wọ́n ṣe ń pariwo justice for Mohbad yẹn kó lè ní àkọsílẹ̀ wípé àwọn ènìyàn kan wọ́n kàn ti ẹ̀já fún, torí àgbùdọ̀ máa dákẹ́ fún irú ẹ̀. Gẹ́gẹ́ bí orin Saheed Òṣùpá tí mo máa ń kọ yẹn, ó lè kan ẹni tó máa kàn wá lọ́la tá a bá sọ wípé kò kàn wá. Ṣùgbọ́n mo sọ fún yín wípé lórílẹ̀-èdè Nàìjíríà yìí o, because níbi bí ọ̀rọ̀ Mohbad ṣe wá yẹn, tẹ́yin náà bá rọra wò tẹ́ wá wo irú environment tẹ́ wà, tẹ́ rí ìdí orílẹ̀-èdè tẹ́ wà, tẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yín, tẹ́ ṣe bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n irọ́ ni. Tó bá ti sọ òótọ́ lórí social media yìí, ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa comment bitterly. Meanwhile, èmi ò ń bínú sírú ẹ̀. Kò lè sí kó má ṣẹlẹ̀. Mọ ìyàwó èèyàn tá wà lórí social media ni. And you want to bring up a point and you want everybody to follow you. You want everybody to to believe in you like that. Àǹtí yóò tí wà online kó mọ̀ pé mo wà online. Ẹ má bínú, èmi ni mi pause ẹ̀. So, wàá ti wo ṣàkún, wàá wo irú wa tó bá ti wo irú environment ẹ̀, tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè, wàá ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Bóyá ìbò náà fẹ́ dì o, wàá ti mẹni tó máa wọlé. Bóyá nǹkan kan ló ṣẹlẹ̀, wàá ti mọ̀. Ṣé ẹ mọ̀ pé sì wọ́n ti ń gbé ọ̀rọ̀ epo jáde, wọ́n ti sọ pé wọ́n máa ta epo ní $950 ní Èkó. Kí ni mo sọ? Ṣé mi sọ wípé ṣé kò ń ṣọgbọ́n ni wọ́n ń dá fún wa yìí? Wípé nígbà tó bá yá tó bá máa fún wa ní final price epo, a wá lọ bọ́ sí iye tó máa high, tá máa sọ pé ìyẹn náà better. 950 yẹn gan kọ́ ló ń bọ̀. Wọ́n fẹ́ ká protest lórí 950 yẹn, wọ́n wá fà sílẹ̀ díẹ̀. Bóyá bí $500 náà fẹ́ tà. Ẹ̀yẹn máa wò bọ̀. Èmi ti mọ̀ wípé bó ṣe wọ́n sókè góó yẹn tára bá ti ní wá o, wọ́n á wá já wálẹ̀ díẹ̀ sí ibi tí ọkàn wọn fẹ́. Bórílẹ̀-èdè Nàìjíríà ṣe rí nìyẹn. Tí èèyàn bá ti sọ òótọ́ ọ̀rọ̀, ẹ yé máa takò yàn mọ́. Lọ́jọ́ tí mo ní kán sin Mohbad ń bí ẹnìkan sọ fún mi wípé you want to bury the justice. Pé tán bá ti sin Mohbad wọ́n ti bury justice. Ẹ máa fi Mohbad sílẹ̀ yẹn fún bẹ́ẹ̀ 10 years. Ó di bàbá owó lọ́wọ́ nìyẹn. Nígbà tẹ́yin náà bá rí wípé tí ń disgrace òkú ẹ máa sín. Ẹ ní jẹ́ kọ́mọ ọlọ́mọ rest. Mo dẹ̀ come across eléyìí ní jàre tó fìdí òdodo múlẹ̀. Ẹ jẹ́ á gbọ́. Wọ́n ní pé Mohbad ọkọ mi ò dẹ̀ mọ̀ Mohbad. Ọkọ mi wá ní Mohbad ló dúró tí ẹ mo ní Mohbad ó wá ní sí pé ṣé ẹ mọ̀ pé òun ni mo ní mi mọ̀. Adẹ̀gbé wá sílé, àdáná, àjẹun, àwa ń ṣe bí pé a ti mọra ti pẹ́ níwájú Ọlọ́run tálẹ̀ mo di apá àti ẹsẹ̀ sínú báyìí tí bá ń parọ́. Ó wá ní 6 ó ní ṣé mi mọ̀ pé òun ní lẹ́ẹ̀kan mo ní mi mọ̀ mo ní kó má bínú. Ó wá ní òun fẹ́ play nǹkan kan fún èmi àtọkọ mi o. Mo wá ní rìlé, mo wá ní àní DVD, mo ní Sky là ń lòun bí ọkọ mi wá ní bóyá. So mo wá ní kó má worry pé ká wò lórí system
ó wá ní ọkọ mi wá ní rárá pé kò ní expand dáadáa pé kò ní tóbi bọ́kọ mi ṣe wá lọ nìyẹn ìgbà tó máa fi dé ó wá ní ikú tóun kú mo wá ń sọ fún pé Mohbad mo ní àwọn èèyàn ń wá ẹ ńlé mo ní mọ́mì àti dáàdì ẹ̀gbọ́n mi tó bá rí wọn ó ní àánú dáàdì òun ṣe òun ó ní òun ò rí dáàdì òun gbà tóun wà láyé ó ní ikú tó pa òun gangan lòun wá fẹ́ fi wọn wá mo ní tó bá jẹ́ òun ló wà lọ́wọ́ ẹ̀ mo wá kó jẹ́ kí n lọ sí inquest o mo ní a lè jẹ́ evidence ó ní wọn ò lè rí ń bẹ̀ níwájú Ọlọ́run àti alààyè mà ọkọ mi ń gbọ́ mi báyìí níwájú Ọlọ́run àti alààyè ọkọ mi ń gbọ́ mi báyìí ó ní wọn ò lè rí i mo ní kí la wá fẹ́ ṣe báyìí mo ní mi lè àlewo kíní báyìí ká dákẹ́ mo ní mi sí Nàìjíríà ó ní kí n má wọrí pé òun máa fọ́ àwọn kankan lójú mo ní mọ́mì ẹ̀ wá ń kọ́ ó ní mọ́mì ń pò ń yọ sí wọn pé òun fara ó ní òun fara wọn mọ́mì òní gbogbo ìgbà pé mọ́mì mi ò fẹ́ lísìn sí un ẹ jọ̀ọ́ jẹ́ kí n pa ọkọ mi lísìn sí kíní mo ní kí la fẹ́ ṣe báyìí tí mọ́mì ẹ̀ máa fi lísìn sí ẹ ó ní kí n má wọrí sí pé òun máa jà fúnra òun pé gbogbo wọn ń da ojú ọ̀rọ̀ rú ó ní àwọn tó pa òun ó ní àwọn mẹ́ta ló pa òun mo di apá àti ẹsẹ̀ sínú ẹ̀ tí Ṣadé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí apá àti ẹsẹ̀ mo di sínú inú oyún mo wà mo dẹ̀ ń sọ kò sígbà tí mi ń sọ ẹkún fún Mohbad mo gbàdúrà lánàá ibi tí mo ti ń gbàdúrà mo dẹ̀ bú sẹ́kún mo ń sọ ẹkún tí nǹkan tí mo fẹ́ bẹ̀yìn fún àǹtí Ṣadé ẹ jọ̀ọ́ Mohbad ò sinmi mo wá lọ sórí platform èèyàn kan mo wá sọ̀rọ̀ yìí fún mọ́mí yẹn láti máa sọ fún mi pé bóyá ó fẹ́ wá sọ́dọ̀ mi pé bóyá máa bí Mohbad mo ní mo lè bí ṣùgbọ́n mi ì mọ̀ gbogbo ìgbà tí bá sùn báyìí Mohbad ni tí bá sùn báyìí Mohbad ni àárọ̀ yìí mo tún jí lọ́kọ mi ní òun lálàá pé oúnjẹ tó ń jẹ pọ́n àti Mohbad ń jẹun mo ní ìwọ Ọlọ́run mo ní ó tún ti dé ọ̀dọ̀ ẹ̀ mo ní kò lè mọ̀ pé kò rest o mi lè parọ́ fún yín àti Ṣadé Mohbad ò sinmi ó ń rìn kiri ni ó dẹ̀ ní ó máa ja ìjà yẹn tó yẹ pé ó máa lágbára ó ní tí àwọn gọ́ọ̀mẹ̀ntì ò bá fún un ní ìdájọ́ ó ní ó máa ja ìjà yẹn kó o máa gbèjà ara wọn pé ṣé mo rí nǹkan tó wà lọ́wọ́ yìí mo ní kí ni ó ní sword ni kó o máa fi gbèjà ara wọn ó ní òun wọ́ọ̀nù mọ́ mi ó ní bọ̀ kò gbọ́ ó ní kò tẹ́tí sí ó ní òun fi ara wọn ní gbogbo ìgbà I don't know bóyá lè pe sísá nkẹ́ béèrè ó ní òun fi ara wọn sísá wọn ní gbogbo ìgbà ó ní bọ̀ kò lísìn sí wọn ó ní òun máa ti ọwọ́ òun máa ti nǹkan bọ àwọn ojú àwọn èèyàn kọ̀ọ̀kan pé òun máa fọ́ ojú wọn ẹ jọ̀ọ́ mà ẹ jẹ́ kí wọ́n rí justice fún Mohbad mi ì mọ̀ Mohbad mi ì mọ̀ mi ìgbà tó wà láyé mi ì mọ̀ mi orin ẹ̀gbọ́n tí mo gbọ́ gan mi ìmọ̀yàn tó kọ́ mo ṣáà ń kọrin tèmi ni mi ìmọ̀yàn tó kọ́ ẹ jọ̀ọ́ àti Ṣadé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ní gbọ́mọ sí àwọn ọmọ yóò ní kú dànù wọn ní kú mọ́ yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n rí justice fún Mohbad ẹ jọ̀ọ́ gbogbo ọ̀nà tó bá lè Ọlọ́run ló máa jẹ́ ká rí máa rí justice fún ọmọ yóò sinmi Mohbad ò sinmi ó rìn kiri ni ó ní kí n jọ ó ní ṣé òun lè tẹ̀lé mi lọlé mo dẹ̀ ti rí Mohbad báyà ti ju mi tí n bá fẹ́ sùn báyìí gbogbo ohun mi ò ń ju 2 hours mo lọ́dọ̀ midwife mi lánàá wọ́n ní mi kì í sùn wọ́n rí nínú kíní pé mi kì í sùn pé I should be resting mi kì í sùn lóòótọ́ ni màá tan títọ́ọ̀kì fún méjèèjì ni màá fi tan ọkọ mi ní ṣé kì í ṣe irun lélẹ̀ báyìí mo ní kò tiẹ̀ yé mi mọ́ mo ní mi mọ́ mo ní ọ̀rọ̀ abiyamọ ló ń ta mí ẹ wo mi ọmọ méjì ọmọ kan ni mo ì ní láyé mi àti ilé tó wà ní mo dẹ̀ mọ bó ṣe ń ṣèyàn ẹ jọ̀ọ́ mà ẹ jẹ́ kán rí justice fún Mohbad ẹ jọ̀ọ́ ìlérí Olúwa ẹ jọ̀ọ́ gbogbo ọ̀nà tó ní òfin àwọn máa jà ẹ má jẹ́ kó dúró dìgbà tó máa jà bóyá nǹkan máa bàjẹ́ ẹ̀ dóńtì tó ń rìn kiri ni ó ní òun fi ara wọn mọ́ mi wọn ẹ lè pe sísá yín ó ní òun fi ara wọn ní gbogbo ìgbà ó ní àwọn kan lọ ń ṣiṣẹ́ sára pé kán má bàa rí òun ó ní òun máa bàjẹ́ ó ní àwọn tó lọ́wọ́ ní wẹ̀ ó ní ojoojúmọ́ náà ń wẹ ìwé kó má bàa rí òun tó ń ti òun sí. wọ́n máa wẹ̀ nínú òkú kọ́lọ̀ wẹ̀ nínú ọ̀sán wọ́n máa jẹ̀yà ẹ̀ wọ́n ní tọ́lọ̀. àmì Jésù àmì lórúkọ Jésù. bá wù kọ́lọ̀ wẹ̀ gbogbo òkú já àwọn náà máa kúkú tó kú ṣáà ni. àmì Jésù àmì lórúkọ Jésù wọ́n tún mú mi sọ fún mi àmì lórúkọ Jésù àmì gbọ́mọ sí lórúkọ Jésù ẹ̀pẹ̀lẹ́ máa ṣe gan ni mà God bless you ma. ẹ wá lọ wo àwọn videos tí mo ti ṣe even eléyìí tí mo yìí ṣe previously okay ẹ lọ wo pictures tí mo sọ̀rọ̀ nípa ẹ̀yẹn mo dárúkọ Gbenga Adeboye ń bẹ ẹ má bínú o tí mo bá ń ṣe show lọ́wọ́ tí mo bá ti dárúkọ Gbenga Adeboye ẹ má bínú o mo fi Ọlọ́run Olódùmarè bẹ̀ yín
ẹ má bínú. Kò sí bí mo ṣe máa ṣe nǹkan tí máa rántí Gbenga Adeboye. Emotion yẹn máa carry mi. N tó bá dẹ̀ wá sẹ́nu mi lásìkò yẹn ni máa sọ. Bó bá jẹ́ èpè máa jù sílẹ̀. Tó bá jẹ́ ọ̀rọ̀ òdì máa jù sílẹ̀. Tó bá ti jẹ́ ọ̀rọ̀ anything tí ó bá ti dọ́dọ̀ mi, tó bá ti kan Gbenga Adeboye tàbí Káyọ̀dé Adébóyè, dádì mi tàbí màmá mi máa jù sílẹ̀. Ẹ má bínú tí mo bá ń sọ̀rọ̀ ìjọba lọ, tí mo bá lọ́dọ̀ Gbenga Adébóyè, ẹ má bínú. Bẹ́ẹ̀ mi ṣe gbé wá nìyẹn. Tẹ́ bá lọ wo kíni fídíò bí pictures tí mo ṣe àyẹn, mi ò kúkú mọ nǹkan tó ṣe mí. Jẹ́jẹ́ mi ni mo jókòó, bí mo yẹ ṣe yẹn mi èèwẹ̀, mo kàn jókòó létí bẹ́ẹ̀dì ni. Mo kàn lọ gbé album mi ni mo dẹ̀ gbé jókòó. Bí mo ṣe ń ṣí báyìí, mo kàn mú fóònù mi ni. Bí mo ṣe rí picture Táyà lọ́dẹ, mo kàn mú fóònù mi ni. Bí mo ṣe tán kíní sí orí ẹ̀ báyìí, mo kàn ń sọ̀rọ̀ lọ ni. I didn't plan for the show. This one, I didn't plan for this one. Mo fi Ọlọ́run Olódùmarè ṣẹ̀rí. Àfẹ́lẹ́ tí mo bá ṣẹ̀dí ò ní mo plan fún. Eléyìí tí mo bá kàn dédé wá báyìí mi ò plan fún. Ẹ lọ wò ó. Mo sọ fún yín pé tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí yín, mo ní ẹ má gbẹ̀san lọ́wọ́ ara yín o. Mo ní tí ẹ bá ti gbẹ̀san, mo ní ẹyọ èèyàn kan péré lẹ máa gbẹ̀san lára ẹ̀. Àwọn tó yẹ kó kó ẹ̀san wọn tó igba. Tẹ́ bá ti wá gbẹ̀san lára ẹnìkan yẹn, Ọlọ́run ti rí wípé ẹ ti gbàgbọ́ wípé ẹ lágbára láti gbẹ̀san ni lẹ́yìn ìgbà tó ti sọ fún yín pé tèmi ni ẹ̀san wọn ò gbà. Á fi yín sílẹ̀. A jẹ́ wípé nígbà táwọn yòókù tó bá rìn káàkiri tọ̀, bọ́ bá kọ̀ tẹ̀ rí bọ́ bá bọ́ lọ́hùn pàdé, fine ni. Mo sọ fún yín láìmọye ìgbà, mo ní ẹ lọ sin Mohbad. Mo ní Mohbad ò lè get justice. Mo ní Mohbad ò ní rest bó ṣe wà yẹn, mo dé analyse ẹ̀ fún yín. Mo tún fi ti Bọ̀dá Gbenga ṣe example. Mo máa sọ bí ọ̀rọ̀ Mohbad àti ti Bọ̀dá Gbenga ṣe tó bó ṣe jọra tí mo fi máa ń sọ̀rọ̀ nípa Mohbad lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn cases kan wà tó yẹ pé tí n bá pàdé tó bá sọ̀rọ̀ nípa ẹ̀ tí n bá wo date tí n bá rí pé fresh one ni, mo kàn máa lọ lórí ẹ̀ ni. Ẹ jẹ́ kí mo fi Bọ̀dá Gbenga ṣe example yìí pé nígbà yẹn mo ní mo rí wọn lójú korojú báyìí nígbà tí mo ń wẹ̀ níta tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òdì sí wọn tí mo ń kí fún wọn gan, mo ń bínú, mo ń sunkún, mo ń kí fún wọn. Màá fi àwọn pictures kan màá tún fi hàn yín. Ẹ rí pé níbi òkú Bọ̀dá Gbenga yẹn inú ń bí mi. Ẹ rí pé mo ń bínú, èmi ń bínú látọjọ́ yẹn ni mo ti àtọwọ́ tí Bọ̀dá Gbenga ti kú lèmi ti ń bínú. Iṣẹ́ kankan ò ràn mí. Gbogbo iṣẹ́ tí gbogbo wọn ṣe yẹn kò ràn mí. Even nígbà tán sọ nígbà yẹn pé a sọ fẹ́ nìkankan, má sọ fẹ́ nìkankan. Bẹ́ẹ̀ mi ṣe kúrò ní hospital ni mo lọ sọ fàlájí gbé gàlàwà. Àwọn iṣẹ́ yẹn ò ràn mí, kò ràn mí. Kò ràn mí nígbà tí ò sí lára, kò ràn mí. Kò ràn mí. Ọlọ́run ń gbọ́. Mo like spirit mi. Obìnrin ni mí o, ṣùgbọ́n ọkùnrin gan ló yẹ kí n wáyé jẹ́jẹ́ mi jàre kí n lè kémi náà lè ṣiṣẹ́ lára àwọn ọmọbìnrin tó fine yẹn. Irú vegan scammer yẹn àmá ti mú. Ó bẹ̀rẹ̀ sí ní ṣe pé bọ̀dá ṣe ń ní má dákun bomi láṣìírí mọ́ sọ fẹ́ nìkankan ìrádé tuntun yẹn ọ̀kín ni. So as I was saying, mo ní Mohbad ń rìn káàkiri because ó need justice. Ó ní iye ìgbà tèmi lálàrí Bọ̀dá Gbenga. Màá tún gbé yín débẹ̀ lálẹ́ yìí. Nígbà tí wọ́n fẹ́ ṣe postmortem birthday fún wọn yẹn, wọ́n wá bá mi, wọ́n ní ibi tẹ́ fẹ́ sọ yí pé fẹ́ lọ yẹn wọ́n ní jẹ́ kó ṣeé ṣe. Àwọn ọkùnrin méjì yẹn tó sọ pé wọ́n fẹ́ lọ yẹn alẹ́ ọjọ́ ẹmu lálẹ́, wọ́n ní wọ́n ní jẹ́ kó ṣeé ṣe. Wọ́n ní wọ́n ní jẹ́ kó ṣeé ṣe. Wọ́n ní okay, wọ́n ní wọ́n wá pé wọ́n ní wọ́n fẹ́ wú wọn sọ. Wọ́n ní wọ́n ní jẹ́ kó ṣeé ṣe. Wọ́n ní gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe wọ́n ní jẹ́ kó ṣeé ṣe. Wọ́n wá ká ẹsẹ̀ jọ báyìí. Wọ́n wá jókòó lórí pẹpẹ. Ọlọ́run wà níbí báyìí tí mo bá ń parọ́ o. Me, I will not lie with that kind of things. Ó dangerous. Mo mọ̀ tún mọ̀ kéèyàn máa parọ́ fún àwọn orí tútù àti orí gbígbẹ. Àwọn ènìyàn tó ń wò wá, ọmọ Ọlọ́run tòótọ́ ń bẹ nínú wọn, èèyàn Ọlọ́run tòótọ́ ń bẹ nínú wọn, awo tòótọ́ ń bẹ nínú wọn, àáfàá tòótọ́ ń bẹ nínú wọn, ẹni tí ò lọ church, tí ò lọ mosque, tó jẹ́ èèyàn Ọlọ́run ó wà nínú wọn. Ó dangerous kéèyàn wá máa parọ́ wèrè ní online báyìí. I won't do it. Àwọn nǹkan kan yé mi tí mi kì í fi ṣeré. Kò ń ṣe nínú church nìkan, kò ń ṣe nínú mosque nìkan. Àwọn nǹkan kan yé mi tí mi kì í fi ṣeré. Wọ́n wá jókòó lórí pẹpẹ yẹn. Wọ́n wá wọ aṣọ òṣì tán fi sin wọ́n yẹn, aṣọ wèrè, aṣọ àná tán fi sin wọ́n yẹn. Wọ́n wá jókòó, wọ́n wá ní ṣeun orí, wọ́n ń ṣe birthday fún mi. Mo ní ẹ̀yin náà ẹjọ́ ní mi lè já. Wọ́n ní ṣòmọ̀pọ̀ ti ṣe oríṣiríṣi ni. Wọ́n náà ti tie me down. Wọ́n ní mi lè já ni. Wọ́n ní mi lè já. Wọ́n ní bọ̀tà Ọlọ́run máa ṣẹ̀san. Ọlọ́run á gbẹ̀san. Kò sígbà tí mo lálàrí Gbenga Adeboye, mi ò lálàrí Gbenga Adeboye bí alààyè rí.
there was a time it came to me nígbà tí mo sọ wípé ẹni tó dárúgúdù sílẹ̀ tí mo sọ wípé mo lọ tọ́jú ẹ̀ yẹn wọ́n fẹ́ dáná sun mí lójú àlá ni bọ̀dá Gbenga ló wá save mi lẹ́yìn ìgbà tán ṣakíní yẹn tí òjò tán tí mo bọ́ síta tí mo ti bọ́ síta tí mo di ẹni yẹn mú olè tó jára ìgbà tó sá lọ ṣe ni bọ̀dá wá fortify mi no wọn wá gbèjà mi wọ́n wá fortify mi lọ́jọ́ yẹn mo wá lórí bed wọ́n ní kí n gun orí bed yẹn 7x7 àwọn ènìyàn wá jókòó ní gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọdé òun àti gbọ̀ngàn gbogbo yẹn jẹ́ bọ́ sórí bẹ́ẹ̀dì ẹ jẹ́ bọ́ sórí bẹ́ẹ̀dì pẹ̀lú ṣe mọ̀ pé wọn wà selfish lójú ayé ara wọn wọ́n wá ní kó bọ́ sórí bẹ́ẹ̀dì pẹ̀lú mi so àwọn náà wá bọ́ sórí bẹ́ẹ̀dì bọ̀dá wá sọ̀rọ̀ wọ́n wá round bẹ́ẹ̀dì yẹn 7 times not round bẹ́ẹ̀dì yẹn wọ́n wá round bẹ́ẹ̀dì yẹn 7 times nígbà tán wá round bẹ́ẹ̀dì yẹn 7 times tán wọ́n wá pray fún mi wọ́n wá fẹ́ máa lọ ṣé mọ̀ pé àti ìbẹ̀rẹ̀ ìjà kankan gbà yẹn wọ́n á ní àbọ̀dé má lọ mọ́ àwọn èèyàn láìkí yín àwọn èèyàn ń wá yín láyé gan mo ní ọ̀rọ̀ problem yìí ò tí tán lára àwọn èèyàn people are money mo ní ẹ padà wá kẹ́ wá mú àwọn olólùfẹ́ yín kẹ́ wá mú wọn nínú dùn wọ́n ní wo mi ìwà jàre o mọ̀ pé ńgbà tára mi ò yá yẹn àti ná gbogbo owó tán wọ́n ní ṣé èèyàn ẹ̀ṣẹ̀ wá dé wọ́n ní ṣé èmi àwa máa tọrọ owó lórí social media ni àwọn people yìí wà lórí social media pẹ̀lú wa ṣé social media ti wà ní 2003 nígbà tí Gbenga Adeboye kú ni wọ́n ní mi lè jẹ́ kó máa fi mí tọrọ owó lórí social media wọ́n ní kẹ́nìkan kan má fi mí tọrọ owó lórí social media wọ́n ní mi ò láìkẹ́ bẹ́ẹ̀ anybody bá fẹ́ fi Gbenga Adeboye tọrọ owó lórí social media èmi ò lè stop ẹ o tí ò bá ti affect family me I won't stop it o tó bá ti jẹ́ pé fún ara èèyàn ni when I say Gbenga Adeboye Adeboye's Kingdom Foundation to help people ni o kò ṣe to scam people o platform Adeboye authentic yìí yàtọ̀ gan ni o wọ́n wá ní wọ́n pé kò sí nǹkan kan mo wá ní ẹ má lọ mú láwọn èèyàn love yín mo ní tẹ́ ẹ bá délé ní bọ̀dà mo ní kó tó tó 3 days ẹ máa reach wọ́n ní jẹ́ ẹ máa lọ jàre mo ní bolẹ̀ wá ń lọ wọ́n ní ṣèbínú bojì mi ni mo ti wá wọ́n ní mo ń padà sínú bojì mi of course ẹ gbàgbé ẹ nígbà tí mo sọ wípé mo fẹ́ mọ ibi tí bàbá mi wà I saw my father I went there mo rí musician tó jẹ́ wípé mo rí musician tí mi ò lè dárúkọ tí mi dẹ̀ lè bá ṣe papọ̀ láyé tó ń kó àwọn irinṣẹ́ rẹ̀ jáde lọ́run àpáàdì ẹ jẹ́ ká gbàgbé ẹ̀jàre alárìl ọlọ́run ara ẹ̀bùn ọlọ́run ni so arábìnrin tó sọ pé òun rí Mohbad yìí ẹ má doubt ẹ̀ mo sọ fún yín pé ẹ jẹ́ kí Mohbad kó lọ rest kẹsìn ọmọ ọlọ́mọ wọn ni wọ́n fẹ́ bury justice gbogbo ránran tó ń ṣe káàkiri yìí ṣé o ní kò lè jẹ́ kí DNA test ó ṣẹlẹ̀ ni tó bá jẹ́ ọmọ àdúrà tí mò ń wò tó jọ Mohbad burúkú yẹn wọ́n lè fi ṣe DNA Liam wọ́n lè ṣe DNA Liam lára ya Mohbad because traces ẹ̀jẹ̀ Liam because traces ẹ̀jẹ̀ Mohbad gbọ́dọ̀ wà lára ya Mohbad tí wọ́n wò wípé ṣé Mohbad because wọ́n máa ń ṣe DNA fọ́kùnrin wọ́n á tún ṣe fóbìnrin pé ṣé obìnrin yẹn ló lọ́mọ so traces ẹ̀jẹ̀ Liam ó gbọ́dọ̀ wà lára àdúrà tó bá yẹ pé lóòótọ́ bàbá kan náà ló bí Mohbad àti àdúrà irun Mohbad wọ́n lè fi ṣe DNA test ẹ̀ ṣé wọ́n lè gé irun Mohbad pamọ́ kan tó lọ sí ni kò sí wọ́n lè mú ẹran ara Mohbad kan fún kan preserve ó kò jẹ́ pa useless Nigeria ni àbáyé yìí akọ̀jókòó lójú kan ni àmọ̀jú ká máa kó wa àmọ̀jú ká máa jẹjẹ kú jẹ lọ develop ara wa wá gbé mọ́tò tí ò ní driver wọ Nigeria wọ́n wá ń celebrate ẹ̀ ṣé yẹn ni celebration ni let's face the reality èmi ò kí ń tẹ̀lé crowd o I think on my own and I say what is real, what comes to my mind. Mi sọ pé kéèyàn gbà pé reality ni, but it is just a suggestion. A lot of things no lè ṣe tí wọ́n ti sin Mohbad tó yẹ pé DNA test á dẹ̀ ṣiṣẹ́. What are we talking about? Bọ́n bá gé irun Liam tẹ́ ń sọ wípé kán gbé Liam lẹ̀ tó bá gé irun Liam wọ́n á ṣe DNA test sí Mohbad. Àwọn tí wọ́n jẹ́ medical personnel wọ́n wà lórí kinní náà. Wọ́n wà lórí Facebook pẹ̀lú wa. If it is a lie, prove me wrong. So mo ní pé ẹ fi Mohbad lẹ̀ mo ní Mohbad máa jà fún rẹ̀. Nínú fọ́tò yẹn mo sọ síbẹ̀ mo ní tó yẹ wípé Ọlọ́run máa jà fún Mohbad. Ọlọ́run máa jà fún Mohbad torí nǹkan kan náà ayé kan náà lòun àti bọ̀dá Gbenga wá bákan náà dẹ̀ ni ikú wọn ṣe jẹ́. Ẹni yẹn tún sọ fún àti Ṣàdé wípé kán jọ kán make sure wọ́n wá Mohbad fún wọ́n wá justice fún Mohbad. Ẹ tún sọ yẹn pẹ̀lú nǹkan tọ́mọ yẹn ti ní wọn lè rí ẹ lè rí justice fún Mohbad ní Nàìjíríà wàláì ẹ lè rí bẹ́ẹ̀ ṣe máa parabulate nìyẹn ohun tó wá surprise mi jù ni wípé òfin sọ fún yín pé wọn ò rí nǹkan kan tó pa Mohbad
tó yẹ pé ìyẹn ló cancel gbogbo ẹjọ́ tẹ́ gbé lọ sí court ẹ tún ní dandan ẹ fẹ́ justice. You are just ranting online. I'm sorry to use that word. Everybody kan rant ni ẹ kan monetization kan lọ ni. That is just the reality. Now ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Ṣé rí gbogbo àwọn okay ẹ jẹ́ n sọ bí ikú bí ọ̀rọ̀ lè Mohbad. Ṣé o pé mo máa ń bẹ̀rù láti sọ nǹkan tó máa tarnish image anybody, but lálẹ́ yìí máa sọ òótọ́ fún yín. Ikú bọ̀dá Gbenga ó wà mysterious. Ikú Gbenga Adeboye wà mysterious gan. Gbogbo ẹni tó bá ń sọ pé ọtí ló pa ọtí ní ó pààrọ̀ gbogbo ńlá bá báyìí. Gbenga Adeboye ò tí mú títọ́ àwọn ìran Ìgbò tí wọ́n á fi ògógóró yọnu láàárọ̀ wọ́n á mú lọ́sàn-án wọ́n á mú lálẹ́. Bọ̀dá kan sọ bẹ́ẹ̀ fún mi náà nígbà tán sọ̀rọ̀ pé Gbenga ò lè mú títọ́ bàbá òun. Bàbá ẹ̀ dẹ̀ lo 90, bàbá ẹ̀ nígbà yẹn was 98. He was still alive. Adeboye gan tí bọ̀dá Gbenga tán sọ lórúkọ lólówó rà nígbà yẹn. Gbọ́ á sọ pé bí òun ò bá mu tí ikú ni. Wọ́n ń ṣe gbogbo fàájì. Now ọtí mélòó ni mu? Ó lè ra ilé ọtí gbẹ náà. Ṣé báwọn tán tí wọ́n fi owó rẹ̀ mu tí náà ń pè lọ́lọ́tí. Ikú bọ̀dá Gbenga wà mysterious gan. And a lot of things ló surround ikú bọ̀dá Gbenga. But títí wọ́n wà straightforward o tó ráwà ò ṣe kíní family tàwa o. Àwa lójú wa kan gan ni o. Now ní àárín ìdílé bọ̀dá Gbenga àti ìgbéyàwó bọ̀dá Gbenga kò sí àlàáfíà ó dẹ̀ wà mysterious. Ó dàbẹ̀ ni pé bẹ́ẹ̀ náà ni ti Mohbad rí nínú àwọn stories tí wọ́n ń sọ. Now ìjà tí ikú fi dé fine. Now bọ̀dá Gbenga ò ní court ṣùgbọ́n àwọn ṣe operation tán tún mu tí. Nígbà tí bọ̀dá Gbenga wá kú ẹ má pè mí lórí line yìí. Ká sọ̀rọ̀ later, this is the line I'm using. Now nígbà tí bọ̀dá Gbenga wá kú ẹ má relate pẹ̀lú ti Mohbad o. Awuyewuye pọ̀ nígbà tí Mohbad náà kú. Ẹ má relate mọ́ra wọn. Now nígbà tí bọ̀dá Gbenga kú nígbà tí Mohbad kú wọ́n ní wọ́n ju aṣọ sínú kòtò. A rí ṣùgbọ́n èmi ò mọ nǹkan táṣọ yẹn jẹ́. Èmi ò mọ̀ bóyá ó wà ordinary bóyá kò sí ordinary. Èmi ò kí ń sọ nǹkan tí mi ò bá mọ̀ dáadáa. Omi ara Gbenga àtàṣọ rẹ̀ náà aṣọ tán fi yí wá láti hospital wọ́n gbà. Ṣó ń bára mu. Wọ́n wá sin bọ̀dá Gbenga. Lọ́jọ́ tí àwọn wòlíì yẹn tí wọ́n sọ wí tán lọ síbẹ̀ tán sọ wí pé wọ́n fẹ́ pé Olúwa ní pé káwọn lọ jí wọn. Ṣé mọ̀ pé wọ́n wú Gbenga Adeboye padà. Wọ́n ní kán máa wú ẹ máa wú under duress. Wọ́n ní kán wú Gbenga Adeboye. So wọ́n wú Gbenga Adeboye padà. Ṣé rí pé wọ́n wú Mohbad padà. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé àwa ò keep Gbenga Adeboye sí ayé torí àwo àmọ̀gbà tán wú. So àwọn tán wú náà immediately náà sin padà. Now awuyewuye wá ń lọ lẹ́yìn Gbenga Adeboye ń sọ pé after 20 years ni awuyewuye á tó dákẹ́ but after 20 years ló tún dìde padà. A lè rí justice fún Gbenga Adeboye physically láéláé òun ló máa gbèjà rẹ̀. Ẹ lè rí justice fún Mohbad láéláé physically òun ló máa gbèjà rẹ̀. Bí ò bá wá gbèjà rẹ̀ Ọlọ́run máa gbèjà ó máa gbèjà ẹ̀. Ṣé wá rí arábìnrin tó sọ̀rọ̀ tán yìí tó sọ wípé wọ́n diwọ́ disẹ̀ sínú. Ṣé rí ìlú kan wà ó wà láàrin Ifẹ̀ àti Iléṣà. Ẹni tó yẹ kó jẹ ọba ní ìlú yẹn ní ọjọ́ tó ti pẹ́. Ẹni tó yẹ kó jẹ ọba ìlú yẹn mo dẹ̀ ogbo orúkọ yẹn ò sí lórí mi. Wọ́n wá jà sí ọba ìlú yẹn. Wọ́n jà sọba ìlú yẹn. Ìgbà tó jà sọba ìlú yẹn ẹ̀gbọ́n àti àbúrò. So ṣé ẹ̀gbọ́n ló yẹ kó jẹ ọba ó wá kú. Ìgbà tó wá kú àbúrò wá jẹ ọba. After 5 or 6 years tó ti jẹ ọba wọ́n ti wá lóyún nínú ìdílé yẹn. Wọ́n ti wá bí ọmọ mi nínú ìdílé yẹn gangan. Ó wá dàbí ẹni wípé ọmọ ẹ̀gbọ́n tó kú yẹn ló wá bí ọmọ yẹn. Ìgbà tí ọmọ yẹn pé 5 years ni or 6 years. Ẹni tó bá máa ń ka newspaper dáadáa nígbà yẹn ó máa mọ̀tọ̀ tí mò ń sọ yìí. But ní ìlú yẹn èmi ní ẹni tó sọ ìtàn yẹn gangan fún mi eyewitness. So bí ọmọ yẹn ṣe rí ayé nìyẹn ó dàbí ẹni pé bọ̀dá Gbenga gan mọ̀tàn yìí. Bọ́mọ yẹn ṣe lọ sí ààfin nìyẹn tó sọ fún àbúrò rẹ̀ tó wà ńbẹ̀ ńgbà yẹn ó dárúkọ rẹ̀ para ní. Ó ní kó dìde kúrò ní orí àga òun torí àga òun ni. Èèmọ̀ lélẹ́yìí
kí ló ṣẹlẹ̀ ọmọ ọdún mélòó ó ní kó dìde kó lórí àga òun o pé àga òun ni pé òun ti padà dé láti wá jọba o pé kò dẹ̀ sí ẹnikẹ́ni tó lè pa òun ó ti mú agbára wá pé kò sí ẹnikẹ́ni tó lè pa òun ẹ wò àwọn èèyàn kan pè mí lábẹ́lẹ̀ ẹ fi mí sílẹ̀ jàre nǹkan tèmi bá sọ níbí báyé mi sọ nǹkan tí mo fẹ́ sọ ni I'm not afraid of anybody just leave me alone ẹ jọ̀ọ́ please leave me alone I don't want anybody's warning téèyàn bá ti tọ́ ikú lọ́mú tàbí tó bá ti ta ikú láyà tó tún bẹ̀rù ikú dìndìnrín ní ẹni ó ti ta kú láyà ó ti tọ́ kú lọ́mú ó ti tọ́ kú lọ́mú already now ikú gan ti ń lé ẹ kiri tọ́lọ̀ ò bá jẹ́ kó pa ẹ́ lókù so kúkú gba ikú lẹ́nu kó tàǹpà kó jù lẹ́sẹ̀ kó da omi lé lórí kó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ kárí tó bá ti ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ tán kó sì nǹkan tó lè ṣe mọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá tọ́ ìkà ń lépa yín kiri now ẹ wá ní òkè ẹ fẹ́ sọ̀rọ̀ mọ́ nítorí pé ẹ ṣe kinní kan I'm talking generally now ṣe ti understand anything ló lè ṣẹlẹ̀ kò sí ẹ fi gbogbo yẹn sílẹ̀ ó jàre God is good all the time so ó wá ní kí máa yẹn kó dìde kó lórí àga òun ó wá ọmọ yẹn ń fa wàhálà gidi ni o ọmọ yẹn ò sunkún o so anybody can give back to Mohbad to come and fight for himself so bí ènìyàn bá lọ́wọ́ nínú ikú anybody tó bá ti kú kẹ́ni yẹn má sinmi I'm not talking about Mohbad I'm not talking about Gbenga Adeboye now tó o bá ti bẹ̀rù láti jẹ́ kí ẹ̀mí kó bọ́ lọ́wọ́ ẹ má sinmi nítorí wípé èèyàn lè ṣe kó ti ṣe bí 100 kó má yíwọ́ ó lè jẹ́ pé lè tó o kà sí ló máa yíwọ́ in fact if you watch me very well you will see that kí n bọ́ sí kí n dárúkọ èèyàn kí n máa ba èèyàn jẹ́ mi ò like ẹ̀ rárá mo hate ẹ̀ gan kí n kàn máa ba èèyàn jẹ́ kò sẹ́ni tí ò lè ṣe nǹkan tí ò dáa náà so bringing people down I don't like it now ọmọ yẹn wá ń sunkún gan wá yarí gan bí wọ́n ṣe ní kán lọ gbé Ifá janlẹ̀ nìyẹn náà wá ń béèrè lọ́wọ́ ọmọ yẹn wípé ó ní ìwọ lọ́ba ọmọ bàjẹ́ o ó lóun ò bàjẹ́ pé ṣóun ṣẹgbẹ́ ẹ̀ ni ó ní ṣóun ṣẹgbẹ́ ẹ̀ ni ó ní nígbà náà ó ní ọba báyìí ló kọ́kọ́ jẹ ọba báyìí tún jẹ ọba báyìí tún jẹ ó nígbà tí ọba báyìí wá jẹ ó lóun lọ́ba kan ó ní ṣèbẹ́ ẹni tó gbẹ̀mí mi lélẹ̀ ó ló pa mí nígbà náà ó ní ṣùgbọ́n ara ló pa kò pọ̀ kan ó ní mo ti dé báyìí láti wá gba orí ó ní tí ò bá dìde lórí èèyàn fóun kò ní kíje náà bá gbé Ifá janlẹ̀ Ifá bá sọ wípé lágbájá tó yẹ kó jọgba bá nígbà báyìí òun ló dé yìí o ẹ fi jọba o ọmọ yẹn dẹ̀ ìjọba nígbà yẹn at the age of 5 or 6 ìlú yẹn wà lọ́nà Iléṣà o kò ń ṣèlú tó jìnnà Ọ̀ṣun state ní mo ti gbàgbé orúkọ ìlú yẹn ẹrú kékeré kan ní láàrin Ifẹ̀ àti Iléṣà nílùú yẹn wà o nílùú yẹn wà èmi ò ní sọ̀rọ̀ kí n má fẹ́ lẹ́rìí sí o ní ìlú yẹn ló wà ọmọ yẹn dẹ̀ ìjọba mo ṣọ́ọ̀pọ̀ ọmọ yẹn sì máa wà ńbẹ̀ títí dòní because as we are talking now gbogbo èjì ẹ̀ lè má ti ju 30 lọ bẹ́ẹ̀ ni gbogbo èjì ẹ̀ lè má ti ju bóyá 30 lọ ní ọ̀rọ̀ tí mo ń sọ yìí gbogbo èjì ọmọ yẹn lè má ju bí 30 bí tí kò tí ì lé 40 kò tí ì lé 40 so ẹ má take gbogbo àwọn nǹkan tẹ́ tó wà authentic àwọn kan wà tí wọ́n ń ṣe tán ń ṣe bí ìyá tán ń ṣe bí bàbá tán ń ṣe tó jẹ́ wípé bàbá wò ó gangan tó bá sọ wípé yá kan wá jáde kan wá lọ fèsì ogun tó lágbára orí social media lógun yẹn parí sí torí ẹ̀ ní wípé àwọn ìjà orí social media yẹn ò fi gbogbo ara nítumọ̀ sí mi ìjà tó bá délé ẹjọ́ ló nítumọ̀ àìmọye ìdájọ́ orí social media kò kọjá orí social media a kàn bara wa lórúkọ jẹ́ lásán ni a kàn tá àgara wa ni a kàn fúnra wa lórúkọ ni ṣùgbọ́n tó bá yẹ pé nílé ẹjọ́ ẹjọ́ òdodo máa jáde everything á dẹ̀ jáde everybody á dẹ̀ mọ wọn ara ẹ̀ but lórí social media no justice so I can pass justice ni so am I imploring Aloba's family to go and bury this boy me I'm not here for justice for Mohbad o torí mi ò lè ṣe wàhálà lórí asán the whole world ni wọ́n protesting now tí ò ní túmọ̀ now the whole world protest kò ní túmọ̀ the only thing tí mo lè rí tán lè ṣe fún ọmọ yìí ni wípé kán immortalize ẹ̀ kán máa ṣe nǹkan kan lórúkọ ẹ̀ tó máa jẹ́ ìrántí ẹ̀ ní gbogbo ìran ìgbà tó bá dẹ̀ di ó máa ṣíwèé ìrántí kanra ẹ̀ tó máa jẹ́ ìrántí ẹ̀ ní gbogbo Gbenga Adeboye ò lè dà ń tiẹ̀ o Gbenga Adeboye ò lè dà torí pé bọ́n bá ròyìn pé Gbenga Adeboye fẹ́ wáyé ó ti lọ síbi tó máa lọ mo dẹ̀ mọ ibi tí Gbenga Adeboye lọ wọ́n ti bí Gbenga I'm telling you
wọ́n ti bí Gbenga Adeboye tán bá sọ fún pé Gbenga Adeboye ti kú ó máa yarí délẹ̀ fún yín ni pé Gbenga Adeboye ò kú a ní no Gbenga Adeboye ò kú a ní Gbenga Adeboye ò kú wọ́n ti bí Gbenga Adeboye still a kid Ọlọ́run ó bá mi dá sí lágbára Ọlọ́run Olódùmarè but that spirit tó kú yẹn ó sì wà lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè that is how God works a lè yẹ lọ́wọ́ wò. When I talk in spirit. When I talk and I talk in reality, I don't just sit before microphone just to talk. I talk and it must touch one or two people. So, sometimes I even get angry when I talk. Sorry, ó máa mú jù wá. Bó ṣe mú motive wá ló máa mú mood wá. Mood mi wá, ó máa mú bínú wá. Mood mi wá, ó máa mú ẹ̀rín wá. Mood mi wá, ó máa mú ìrònú wá. Nígbà míì wá mí kanlẹ̀. Wàá kàn mí kanlẹ̀ bá gbọ́ program Kọ́lọ́láwuyì á mí kanlẹ̀ á dákẹ́ lọ bí ìṣẹ́jú mẹ́ta please nobody should call me jàre lẹ fi mí lẹ̀. So that is how it is. Bury this boy, let him rest. Bury this boy, let him rest. Kẹ́ ẹ sìn kò dá justice dúró, kẹ́ ẹ má sìn kò dá justice dúró, kẹ́ ẹ wá má sìn for 20 years. That justice I don't know bóyá tó bá wá rò padà pé ó yẹ kí justice wá tẹ́ẹ̀ṣẹ̀ wá rí visit ẹjọ́ lọ́nà tó yẹ but gbogbo àwọn wọ́n ju áńkì sínú pósí wọ́n ju áńkì sínú kinní kan ìyẹn ò délé ẹjọ́ serious gbogbo yẹn ò délé ẹjọ́ and ọmọ nọ́ọ̀sì tí wọ́n pè wípé kó wá tọ́jú ẹ̀ wọ́n lò ló ti máa ń tọ́jú rẹ̀ nílé àwọn èèyàn sọ pé kí ló tí ìyàwó ẹ̀ ò gbé lọ sí hospital in reality me I don't talk about that because èmi náà ní nọ́ọ̀sì tó máa ń tọ́jú mi nílé so tó bá ń blame ọkọ mi pé kí ló tí ò gbé mi lọ sí hospital tàbí àbúrò mi kan pé kí ló tí ò gbé mi lọ sí hospital tàbí ẹnìkan wà nílé kò gbé mi lọ sí hospital èmi fúnra mi gan máa ń pèèyàn pé ẹ wá tọ́jú mi tó ẹ pọ́n tí wọ́n máa tọ́jú mi tán máa fọ omi sí mi lára I could remember when I was sick tí mo lọ sí ọ̀dọ̀ Dr. Kọ́ládé Kọ́látọ́níà kí n jẹ́ kán admit mi mo ní rárá and I have my reason for that ilé bọ̀dá Ṣẹ́gun James náà tí gbogbo omi tí mo gbà gbogbo everything ilé bọ̀dá Ṣẹ́gun James ni mo ti ṣe because nǹkan tí spirit mi sọ nígbà yẹn ni mo ṣe so nọ́ọ̀sì wa máa ń tọ́jú èèyàn nílé these people are adults òun fúnra rẹ̀ lè sọ wípé take me to the hospital so tíyàwó ẹ̀ ò bá gbọ́ ó lè pe ẹlòmíì pé take me to the hospital so if another plans bá wá wọlé you understand ọmọ nọ́ọ̀sì yẹn ń sìn tán mú nígbà yẹn tán ṣe gbogbo nǹkan tán sọ nípa ọ̀rọ̀ nọ́ọ̀sì yẹn ń sìn òun nìkan kò yẹ tán bá tẹ̀ wá fẹ́ mú ọkàn sí gbàgà kí wá ń ṣọmọ nọ́ọ̀sì yẹn tó bá wá jẹ́ pé òun ni kò wá tún yẹ kó jẹ́ òun nìkan get it so logically when anybody now bring in kankan ẹnìkan tó ti sọ̀rọ̀ controversial issue lásán là ń gbé káàkiri because issue mi tẹ̀ wọ́n tún gbé jáde pé ẹnìkan tó ti sọ̀rọ̀ á tún máa rọ́dá controversy wá controversy yẹn á tún máa lọ ẹlòmíì á tún sọ̀rọ̀ wọ́n á tún gbé issue kan ṣe wọn pé ọba náà ń drag látijọ́ yìí sí pé òun ni bàbá Liam òun sì wọ́n tó ti dárúkọ ẹlòmíì so bó ṣe máa wà drag tẹ́sí máa drag ẹ lọ even at the end of the day gan ní lè blame òfin because adájọ́ ti pọ̀ jù sọ̀rọ̀sọ̀rọ̀ ti pọ̀ jù lórí ọ̀rọ̀ ẹ̀ lọ́ọ̀yà ti pọ̀ jù lórí ọ̀rọ̀ ẹ̀ so ibo lẹjọ́ gan fẹ́ focus àwọn òfin gan àwọn amòfin gan máa wò pé táwọn bá dájọ́ báyìí gan tó bá sọ pé ibi táwọn rí rèé tó dájọ́ bẹ́ẹ̀ believe táwọn èèyàn ti believe lórí social media wọ́n á ní because many people they don't even trust anything about Nigerians again I trust ẹni tó wà nídìí òfin I trust àwọn ọlọ́pàá I trust ìjọba I trust ara wa so ohun tó surround the justice tó rẹmi yìí kò wá ń sí iṣẹ́ kankan tí wọ́n lè ń ṣe pé láti dá òkú dúró láti má jà ṣe mọ̀ pé àdúrà gan máa ń expire iṣẹ́ gan máa ń expire and lórí ọ̀rọ̀ yẹn èmi ò fẹ́ kí aláìṣẹ̀ gan kó jìyà so ẹ rí pé látijọ́ tèmi ti ń sọ̀rọ̀ mi ti dárúkọ ẹnìkankan torí èmi as I'm still talking mi ò mẹ́ni tó pa Mohbad God bless every one of us àní fojú sunkún ọmọ àní fojú sunkún ọmọ àní fojú sunkún ọmọ àní fojú sunkún ọmọ so painful. Okay, let me greet my lovers. Vegan scammer tí mo fẹ́ ọlọ́run yọ tí mi ìjọkùnrin bá ti rí ìbú èmi ò ríran 17 comment ti dí gbogbo ẹ̀ lójú òun bẹ́ẹ̀ ni friend Aziz Babatunde mo kàn rí díẹ̀díẹ̀ kà ní kò tẹ̀ tán friend Aziz oníbírọ́bà lọ lógún ọjọ́ kan ló tó bá ọlọ́run that is just the simple illustration bírọ́bà lọ they should do the needful ta ló wá fẹ́ ṣe needful yẹn
gbogbo needful tẹ́ ń pariwo yẹn náà là ilẹ̀ ń hide yìí ẹ̀yin gbogbo nǹkan tó sọ̀rọ̀ àǹdí gbogbo àwọn needful yẹn ni gbogbo needful yẹn gangan kò stop sísìn Mohbad ni mo kọ́kọ́ sọ ṣé bó ni mo sọ lọ́jọ́ yẹn tẹ́nìkan ni mo fẹ́ bury justice kí ni ti tèmi láti bury justice Mohbad nígbà tí mi ì sí níbi tán ti pa ó ti kú kí n tó mọ̀ náà so mi ò sí nínú àwọn tó pa Mohbad ẹ̀rù ò bà mí bẹ́ẹ̀ bá dẹ̀ fura sí mi ẹ lọ rò àbí ẹ lọ rò so what are we talking about ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí báyìí Aunty Shem, you talk like Virgin Scammer má worry a máa pàdé I talk like tèmi bá mi ẹ wá wo nǹkan tí sísá mi sọ sí mi tèmi bá mi mi ò bínú no worry inú ẹgbẹ́ kan náà lájọ wà Aunty Shem, you talk like a witch just last week you said it yes so just last week I said it but no instead of you to say I talk like a witch why not like a prophet I will cry I will cry yo ẹwẹ jẹ́ kí n máa lọ jàre má yẹ kí n dúró síbi tán ti ń sọ̀rọ̀ burúkú sí mi ó dàárọ̀ God bless everybody ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ máa ń wò mí yẹn ẹ̀yin tẹ́ ní unlimited data ṣe mọ̀ pé máa ń sanwó then àkókò yín láti jókòó tì wá mo máa appreciate ẹ̀ gan everything mo appreciate ẹ̀ gan Virgin Scammer I appreciate you Tọ́pẹ́ Ọmọlọ́pẹ́ I appreciate you gbogbo yín pátápátá everybody kí lórúkọ àǹtí tí mo ń pera rẹ̀ ní ìyá ọkọ iná Sisi kí ni kí n pè wọ́n báyìí ayílukọ wọn ti ẹ̀sìn ń bí wọn á ti mọ̀ra wọn tán bá ti débẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé o God bless you friend Medina má jẹ́ àtànrà wa má jẹ́ they should do the needful orí social media láti ń sọ mo ti sọ̀rọ̀ bíi Portable orí social media náà ti ń pariwo they should do the needful which needful no needful mo ti sọ̀rọ̀ bíi Portable wàláì no needful. Is it well? Ó dàárọ̀. Is it well? Ó dàárọ̀. Ẹ ṣé. God bless you.